Dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa gbọ́ mi. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Kò jẹ́ tuntun mọ́ wípé olóyè Sunday Igboho ti darí dé sórílẹ̀-èdè Nàìjíríà. Oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ilé wọn tí ó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àìpẹ́ yìí ni ìròyìn kan jáde. Tó bá fẹ́ dàbí everybody, o gbọ́dọ̀ máa ronú bí everybody. Mi ò ní gbà yín lákòókò rárá. Kẹ́ lè mọ̀ wípé bí nǹkan ṣe ń lọ yìí, olóyè Sunday Igboho àwọn náà mọ bó ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Tá bá ń jà bí ìkàkùkọ. Ẹ jẹ́ kí n sáré ka ìròyìn yìí tí mo rí, tí mo fi ní kí n mú wá sí etí ìgbọ̀nyín wípé olóyè Sunday Igboho ti ránṣẹ́ sí Nnamdi Kanu wípé kó fi àyè gba ìjíròrò dialogue ìfikùnlukùn pẹ̀lú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nípa àwọn kankan èyí tó ń ṣẹlẹ̀ sí Nnamdi Kanu lọ́wọ́lọ́wọ́ yìí. Àkọlé yẹn sọ wípé Yoruba nation activist Igboho urges Nnamdi Kanu to embrace dialogue with federal government. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Foremost, Yoruba nation activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has called on the detained leader of the indigenous people of Biafra, Nnamdi Kanu, to prioritize diplomatic engagement with the federal government to resolve its ongoing legal and political challenges. In a statement released on Friday and signed by his counsel, Pelumi Olajengbesi, agbẹjọ́rò fún olóyè Sunday Igboho nìyẹn. Igboho commended Kanu for his recent decision to officially cancel the Monday sit-at-home order that has impacted the Southeast for 5 years. Wọ́n ní olóyè Sunday Igboho gbóṣùbà káre fún Nnamdi Kanu látàrí bó ṣe ṣe ìpinnu wípé ẹ jẹ́ kó gún mi ó ẹ dẹ̀yìn lórí òfin fífìdímọ́lé èyí tí ó ti wà nílẹ̀ fún ọdún 5 ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ó ṣe yẹn dáadáa. Igboho described the move to end the weekly protest as a necessary step towards restoring the region's stability. Wọ́n ní ìgbésẹ̀ yìí ó ṣe kíni ó ṣe pàtàkì púpọ̀ fún ìlọsíwájú láti dá ohun gbogbo padà bọ̀ sípò ní agbègbè yìí. Bí ẹ kò bá gbàgbé ni pé lótìtọ́ àti lódodo òfin sit-at-home yìí oríṣiríṣi nǹkan ló ti dálẹ̀, kódà ó ti gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀ àwọn ènìyàn. Láìpẹ́ yìí ni gómìnà wọn àti àwọn èèyàn ti Nnamdi Kanu ni wọ́n jọ ń takò ọ̀rọ̀ sọ nígbà tí àwọn ti IPOB ìmọ̀ powerful sọ wípé káwọn èèyàn má jáde lọ́jọ́ ajé kan tí gómìnà sì sọ wípé káwọn èèyàn jáde kó tó di pé Nnamdi Kanu kó tó di pé wá jáde fúnra lára rẹ̀ wípé kò sí ohun tó ń jẹ́ òfin sit-at-home mọ́. Ẹ jẹ́ kí n máa bá ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí lọ. Gbogbo ohun tí ẹ bá rí sí ọ̀rọ̀ yìí, ojú wò yín lórí ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká wò. Nítorí ọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí, ó máa ń dàbí ó máa ń ṣe mí bákan wọn wípé àkàndá ẹ̀dá lẹ́ni yìí. Wọ́n tún rántí ẹni yìí nínú ewu tó wà tí wọ́n sì ń gbé òṣùbà kárí fún. Ẹ má yẹ kí n dá yín lágara ọ̀rọ̀, ẹ jẹ́ kí n kà síwájú. The statement read, Chief Sunday Adeyemo wishes to commend the detained leader of the indigenous people of Biafra, IPOB, Mazi Nnamdi Kanu, on his recent cancellation of the Monday sit-at-home across southeast zone of Nigeria. Chief Sunday Igboho believes that the move by Mazi Kanu to end the 5 years Monday economic siege on the southeast zone is thoughtful. Nípé Nnamdi Kanu ti ń ronú jinlẹ̀ dáadáa, ó ti ń sọ pé kò lọ́pọlọ tẹ́lẹ̀ o, but ó tún gbé ìrònú ẹ̀ gbàbọ̀ mí pé ìjọ́ la fẹ́ tó ṣe léyìí dáa. Gbogbo ẹ̀ òun náà rèé. Ẹ jẹ́ n tẹ̀síwájú fún yín. Before the cancellation of the civil disobedient order, Igboho advocated for a shift in strategy, urging Kanu to seek a middle ground through formal talks with the current administration. Olóyè Sunday Igboho rọ Nnamdi Kanu pé wo wàdùwàdù ò ṣe, agídí ò ṣe, ìbá dára kó ṣe kíni, kó rárá mélòó, kó calm down, kó fi àyè gba ìjíròrò pọ̀. Ìfikùnlukùn pẹ̀lú ìjọba yìí kò kì í ṣe agídí rárá, kò gba gidi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Tó bá ń bá wọn lágídí ó máa dàbí wípé jẹ́ ká máa jọ wọ ṣòkòtò kan náà. Ṣùgbọ́n olóyè
Sunday Igboho mo rí eléyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìwàásù wọ́n fi ránṣẹ́ sí Nnamdi Kanu pé fi àyè gba àwọn kan yín o. Ẹ má gbàgbé pé olóyè Sunday Igboho náà àwọn náà ti gbà kan wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi sí àwọn ọba aládé ṣùgbọ́n padà lọ bẹ̀ àwọn ọba aládé yìí padà. Àwọn nǹkan míì wà sùúrù ló gbà. Ok, ẹ jẹ́ kí n fi eléyìí parí ẹ̀. Chief Igboho urges the IPOB leader to vigorously explore dialogue and mediation with the federal government to break the deadlock in his ordeal. The statement said. The activist expressed optimism that the government of President Bola Ahmed Tinubu will be receptive to such overture, suggesting that a peaceful resolution is within reach if both parties engage in good faith. Okay, while it is the fundamental right of Kanu to pursue self-determination, Chief Igboho believe that the current administration of President Bola Ahmed Tinubu is predisposed to negotiation and mutual understanding for the peace, shared prosperity, security, and deserved respect that the Southeast commands, the statement added. Ohun lẹ ti gbọ́ yẹn o. Olóyè Sunday Igboho, èmi ò mọ nǹkan tí bàbá Ládọjà, ọba Rasheed Adéwọ̀lú Ládọjà, Olúbàdàn tìlú Ìbàdàn, tí wọ́n sọ fún olóyè Sunday Igboho nígbà tí wọ́n lọ dúpẹ́ lọ́wọ́ wọn. Wípé àwọn kankan wà àtìgbà tí òmìnira olóyè Sunday Igboho ti dé, ṣẹ́yìn ò notice pé àwọn àtúnṣe kan wáyé nípa ìwà olóyè Sunday Igboho sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn nǹkan kan bó ṣe yẹ kó rí náà nìyẹn. Nítorí olóyè Sunday Igboho mọ̀ wípé bàbá Ládọjà, Olúbàdàn tìlú Ìbàdàn wọn ò lè bá wọn sọ̀rọ̀ tì. Èyí tí wọ́n tún wá sọ yìí wọ́n fi ń yé Nnamdi Kanu wípé àwa ti lọ̀yọ́ àti tọ̀yọ́bọ̀ o àti rí bó ṣe rí, agídí ò ṣe é, ariwo ò ṣe é, fi àyè gba ìfikùnlukùn pẹ̀lú àwọn ẹni wọ̀nyí kí wọ́n náà lè ṣe kíni, kí wọ́n náà lè rí ọ̀nà lọ. Gbogbo èyí tó ń ṣe nílé ẹjọ́ yẹn kò mú kankan dání. Àwọn èèyàn ẹ mélòó lórí wọ́n ti dá ìwọ̀n gbére fún un báyìí, bó tilẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ wà pé ó ṣì máa lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn àti ilé ẹjọ́ gíga. Olóyè Sunday Igboho ló tún wá dá sí ọ̀rọ̀ Mazi Nnamdi Kanu yìí wípé àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí o, tó bá dénú ẹ̀ á dodidi. Owó tí mo yá ẹ, owó tí mo ní, ẹnu mi àgò, owó tí mo ní ni mo yá ẹ yìí, fi àyè gbà á. Ẹjọ́ yanjú ọ̀rọ̀ yìí nítùbínùbí, má jẹ́ káwọn èèyàn kan máa tẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Yorùbá bọ̀ wọ́n ní tó bá kọwájú sí ẹkọta, tó bá kọyìn sí ẹkọta, tó bá kú ìwọ nìkan tó èrò ara rẹ̀ pa. Olóyè Sunday Igboho ló ń sọ eléyìí fún Nnamdi Kanu lórí ohun tó kó ara rẹ̀ sí lásìkò yìí. Ó fi àyè gbà kí lè rí sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho sí Mazi Nnamdi Kanu yìí. Ṣòun tó lè ṣe ìrànlọ́wọ́ fún Nnamdi Kanu ni àbí kí Nnamdi Kanu fúnra lára rẹ̀ kó kọ́ sọ pé kí lélẹ́yìn sọ kókó dànù. Ẹ má gbàgbé o, tó bá fẹ́ dàbí everybody o gbọ́dọ̀ máa ronú bí everybody. Àbálà ń kó dànù, àkínkọ́ alábàdànù o. Gbogbo ohun tẹ́ bá rí sọ̀rọ̀ olóyè Sunday Igboho yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ẹ má gbàgbé láti subscribe, láti like, ẹ̀dẹ̀ pín káríkárí bó ṣe ń lọ nípa bí ọ̀rọ̀ yẹn ṣe ń jáde láti ọ̀dọ̀ olóyè Sunday Igboho. Òun ni mo ní kí n mú wá sí etí ìgbọ̀nyín o, gẹ́gẹ́ bí ìlérí ta ṣe wípé a máa mú wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́lẹ́ mọ bó ṣe ń lọ nípa ti olóyè Sunday Igboho àti àwọn ìgbésẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe láti ìgbà tí wọ́n ti gba òmìnira. Ọ̀rọ̀ àkọsọ wọn rèé tó jáde sínú ìwé ìròyìn sí Nnamdi Kanu. Ẹ ṣé púpọ̀ o, ire o, ire kàbìtì. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.